Africa Content TV. Gbàmígbó Sunday bàbá mi máa jà ṣọlá àṣetì kò ní wọ́n ṣe lórí òrò nígi tí ń wé gbàmígbó ṣá lórí òrò nígi tí ń dàgbà ọ̀rọ̀ yìí ò ní ṣe nìyàn kò máa ní sọ́lọ́wọ́n ọba àṣeyẹ làbágbé pé àṣetì kò ní wọ́n ṣe gbàmígbó orí tó máa dádé gbogbo jèèyàn bá parapọ̀ tó lè sí pé tó bá ní sùúrù á padà wá dáde ó dàbí ọ̀rọ̀ bá mi gbó Sunday wa ìlérí Olúwa ló ṣẹ lórí bàbá wa ìlérí Olúwa ló ṣẹ lórí bàbá Ìgbò ìlérí Olúwa ló ṣẹ lórí bàbá. Ọlọ́run ní gbóhùn ẹ̀ Ọlọ́run ní gbóhùn wọn lọ́dún bàjẹ́ láyé Ọlọ́run ní pa ẹnìkan ní ẹ̀ ń lo ohun rẹ̀ jókòó ọmọ lóòrùn yẹn ọ̀dọ̀ parẹ́ ọwọ́ rẹ̀ ló ní ìlú ìjábọ̀ ọmọ rẹ̀ mọ́tò ọmọ ọlọ́run ti di Ọlọ́run fún alẹ́bùn rẹ̀ ẹnìkan ló ń lo ohun rẹ̀ yẹn ohun rẹ̀ ò ní bàjẹ́ ó kọ́pí ẹnìkan yẹn ẹni tó bá kọ́pí ẹ̀ èèyàn kí tún padà ṣèbàjẹ́ pẹ̀lú ohun ẹnìkan ló ń lò yẹn ẹni tó ń lo ohun rẹ̀ wọ́n sì bàjẹ́ àwọn kan bẹ tó ń lo ohun Saheed wọ́n dẹ̀ tó ń gbé Saheed yóò dẹ̀ kórè bẹ́ẹ̀ ohun Paso lè ti wọ́n lọ yàrá orí bó ṣe sọ̀rọ̀ yẹ Paso ní wọ́n dì tẹ̀ Paso nígbà wọlé fún wọn ara àwọn tó yọ̀ ta Paso kó wà á sí ọ̀tá ọ̀rẹ́ mi ọ̀tá mi bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ní ẹ̀sìn wọn ti rí ayé nìyẹn wọ́n ti gbọ́dọ̀ pé ó ti Paso lọ ohun Paso ló ń lò yẹn wọ́n ba ohun yẹn jẹ́ wọ́n wá gbà bọ̀dẹ̀ fún ẹni tó ní ohun yẹn Paso bá ń gbóhùn yẹn nísìn ní rẹ̀ ọmọ dùn òun náà ti láwọn tó ń kọ́pì ohun nígbà tí wọ́n á ń kọ́pì mi nísìn tí wọ́n lọ ń ṣèbàjẹ́ mi lẹ́yìn lẹ́yìn kò dáa olùgbọ́ ẹni tó dì wọ́n ẹ̀ dì mọ́ ẹ̀dẹ̀ ògbéra lọ́lẹ̀ fún kí wọ́n lè gòkè ọmọ fà ọ́ lọ́wọ́ tó bá níbi kan tó fẹ́ ṣe sóò ọmọ tó ń fohùn jọ mi tó ń kọ níbi tèmi yẹn dà bọ́sí kí lórúkọ ẹ ọ̀pẹ fẹ́ẹ́ yẹn fún mi wá ọ̀yà wọlé wá mo mọ̀ pé Paso máa ń ṣe kí ní ẹ̀ dáadáa bọ̀ tí ẹ bá wá ń ṣe bẹ́ẹ̀ tó ti ṣe tata ẹ tó wá lọ ń ọ̀dà. ẹ̀sìn mọ̀ pọ̀ lọ́lọ́run ló rán Muhammad ọlá Muhammad ló rán mùsùlùmí ọlá Jésù ló rán kristẹni ọlá Jíbọ́lá ló rán pẹ́ fẹ́dà tó fi níláárí torí tájé ṣe ọgbẹ́ fẹ́dà ọmọ bàbá jẹjẹ kọ́lá náà máa padà wá parun bá mi gbó àkìfómi ní káfà kèrègbé ayé ọjà wà lẹ débi tó máa fọ́ dànù ẹ̀pọ̀ fún ẹni pàdánù ikú kìí pẹ́ta lójú rọ̀ àmì bá mi gbó Sunday wàjà ìpẹ́ bàbá. Ọlọ́run máa ń gbé ọjà kí ó kàn káàkiri ayé yóò kàn títí máa kẹjá sí lọ ọ̀nà Ọlọ́run ní nǹkan kan bọ̀ wò ní kúkò jìjì ogun lẹ́bi dáadáa ogun lẹ́bi o àti gbogbo àwọn tí ń sàmì àwọn àti fẹ́ kórì fún ọ ní kórì fún àlọ́ bọ́ tó bá ti dára ẹ tó bá ṣàdúrà fún yín sọ pé bó ṣe gbé inú ọ̀rọ̀ ìrọ̀ ọ̀gá tó ṣàdúrà fẹ́ nìyẹn kórì bẹ́ẹ̀ fún wọn bá ṣe fẹ́ kórì fún ọ kórì fún wa ní yóò ṣe ní ọ̀gá gan orí inú ló ti wá ní ọmọ tí ń kọ́ ni ọmọ wa ní lọ́yọ̀ ìdájọ́ wa ní ọmọ dáadáa ní Ọlọ́run wa níjọ́ gbòdì dákejì wọ́n dán àwòrán dán ayé dán kó ọmọ dán ọ̀rọ̀ tí mo sọ fún ọ lẹ́ẹ̀kan yẹn wọn ni kò dì mú ẹni tó ń lo ohun rẹ̀ yẹn ó yẹ mo ṣe bẹ́ẹ̀ torí pé gbogbo àwọn bá ti tiẹ̀ bá ti gun àkàsọ yẹn dìde tán wá dìde tán ènìyàn wà ní mọ̀ sí wọn àwọn sọ di ẹgbẹ́ wọn wọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọmọ kan tí mi ní dárúkọ wọn tó ń tẹ̀lé Saheed wọ́n tara Saheed dìde tán wọ́n padà parẹ́ náà lè ìyẹn wọ́n padà parẹ́ ni àwọn ọmọ tó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú Saheed Òṣùpá wọ́n parẹ́ ni ọmọ tó bá dalẹ̀ ọ̀gá ẹ̀ tó bí pé wọ́n fẹ́ fọ̀gá rẹ̀ ṣe wọ́n ti fọ̀gá rẹ̀ gbò ó fi ọ̀gá rẹ̀ gbò kẹfà ọwọ́ ń gbàdúrà wọ́n ló máa jábọ́ ọmọ jábọ́ ni Paso ń gbà kan lọ́dún kan nígbà kan ó ní ìgbà tá ń lo mọ́tò Alábí tá a bá rọ́kùnrin tá a mọ̀ wọ́n rí á fún ní lift a máa gbé tá a bá róbìnrin Alábí Pasuma a máa ń gbé wọn
a ò mẹ́ni tá a ṣẹ̀ Àlàbí o kẹ́ tó lọ aranjú mọ́ bẹ́ẹ̀ mi.